àwa afẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n máa ń pè ní afẹ́jẹ níbi tí ò sí sí. ọ̀pọ̀ ọ̀dọ́ ló fẹ́ kàn ga lẹ́ẹ̀kan náà pé kí n tiẹ̀ wá ń pò gíga láì ṣègbìyànjú kankan. díẹ̀ la gbọ́ nù bẹ́yìn bàbá wa ṣe ìrìn àjò ẹ̀kọ́ yìí. bàbá ọ̀dọ́ tó bá fẹ́ láṣeyọrí tó fẹ́ wà ń pò ńlá tó lòun fẹ́ lòun sábàbí dáadáa fúnlẹ̀ Yorùbá kí làwọn ìgbésẹ̀ tí wọ́n ọ̀dọ́ bẹ́ẹ̀ ó máa gbé táwọn gbé ojú ọ̀nà ọ̀dọ́ tó fẹ́ sórí ire lélẹ́yìí. Alhamdulillahi Rabbil Alamin. Mo kí afáwa tọkùn púpọ̀. Ọlọ́run yẹ kí ẹ ṣiṣẹ́ ìpàdé ọ̀nà Ọlọ́run. Àmín ya Allah. Ẹgẹ́ tí àwọn afáwa fi kọ́ wa wípé al-ilmu fi as-sighar kan-naqshi ala al-hajar. Gbogbo tí yóò bá dà láyé àti kékeré lèyìn ó ti bẹ̀rẹ̀ rẹ̀. Allahu Akbar. Fún àpẹẹrẹ ìmọ̀ Al-Qur'anu ni yóò fi ṣáájú tí àwọn bàbá tó bí wa tí wọ́n fẹsẹ̀ wa lébẹ̀. Ìmọ̀ Al-Qur'an lákọ́kọ́. Gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ là láyé kọ́kọ́kọ́ ti ìmọ̀ Al-Qur'anu síwájú. Allahu Akbar. Gbogbo ìmọ̀ tó kù ní western ọmọ wa tẹ̀lé lẹ́yìn. Olúwa bàbá ṣe àlékún kẹ́ àti ìgẹ̀ fún àfáwà Al-Marhum Abdul Ghani Dhu Nurayn Al-Abtawi. Àfáà mi tí wọ́n kọ́ mi Al-Qur'anu. Bàbá àbò tó. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Ọ̀dọ̀ wọn ni mo ti pilẹ̀ Qur'anu yìí ha. Tọ́lọ́run fọ̀n kẹ́ wọn. Tọ́lọ́run bá kẹ́ wọn. Àmín. Ìwé wá sí rí wọn nìkan, àwa máa ń wo Ọlọ́run ní kí á rí àfáà àbò tó gẹ́gẹ́ bí role model pé Ọlọ́run sì sí wọn tọ́sẹ̀ Qur'anu rọ fún wọn yìí. Kọ́sẹ̀ rọ fáwa náà. Gbogbo àwọn ọ̀dọ́ náà tá à ń gbìyànjú pé àwa náà fi ẹ̀jẹ̀ ní gíga láyé. Àwọn tó bá rí bí irú àwọn àfáà wa ńláńlá báyìí náà ní káwa náà máa sojú kòkòrò pé bẹ́ẹ̀ sì rìn àjò wọn bẹ́ẹ̀ náà ní káwa náà rìn. Ká mú àbí ìró mọ̀dẹ̀. Bí o ká mú wa bí role model fáwọn náà sì mú àfáà wa Al-Abtawi bí role model. A sì kábàámọ̀ pé àmúmẹ̀mọ̀ lọ́dọ̀ wọn. Gbogbo tá a bá dà lónìí nídà Qur'an àwọn Ọlọ́run fi pilẹ̀ èyí wọn jẹ́ ìrísí kan. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ọ̀dọ́ lẹ́yìn pé gbogbo ojú ọ̀nà ìmọ̀ tí yẹn bá rìn kéèyàn ní faradà lérí ẹ̀ kò sì sùúrù lérí ẹ̀. Èèyàn ó máa rí àwọn tahadiyat àwọn ìpèníjà àmọ́ tí máa ń ṣe faradà tó ṣe sùúrù yóò padà dé ibi gíga. Allahu Akbar. Ọlọ́run kó má ṣàṣì rọrùn kárí. Àmín 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 bàbá wa. Àwọn afáwọn ńláńlá tọ́lọ́ ti ní kí wọ́n já náà ọ̀dọ̀ wọn náà ní kí manhaj wọn náà ní ká tẹ̀lé. Ẹ̀yin bàbá wa ní ká mú role model nínú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú. Jazakumullahu khairan bàbá wa. Bàbá wa ẹ̀dá tún múlẹ̀ náà mọ́. Mélòó ọmọ ló jẹ́ pé ó ya ìyàkuyà kí ọmọ ló jẹ́ pé ó ń ṣe kébékébé kábàkàbá tó ń ṣe káàkiri. Kí làmọ̀ràn yín fáwọn òbí tó bá fẹ́ tọ́mọ ọ̀nà wo lòbí lè gbà tọ́mọ? Walillahi alhamd. Ìbéèrè tó dáa púpọ̀ ní ìbéèrè tí ìbéèrè. Alhamdulillah. Gbogbo àwọn òbí ká bá ti fẹsẹ̀ àwọn ọmọ lé ìlànà Islam, ìlànà Al-Qur'an àti ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó tó fún wa ní tá a fi tọ́ ọmọ láti bẹ̀rẹ̀ dé parí. Allahu Akbar. Lẹ́yìn pa tán a fi wọ́n sílé kéwú a fi wọ́n sílé ìwé àbí wọ́n kọ́ sí ọwọ́ ká tó mọ wá mójútó wọn. Allahu Akbar. Ká má jù wọ́n lẹ̀ a sì máa ṣe nàṣíhà fún wọn. Gbogbo tí ó wà á mú kí wọ́n ṣàṣeyọrí náà ni ká máa provide fún wọn bí incentive tí ó máa wú wọn lérí pé àṣẹ tí ń ṣe yìí àṣẹ tó dáa ni. Allahu Akbar. Gbogbo ẹ̀ nígbà tá à ń gbin kankalẹ̀ ni báwọn ọmọ náà bá yàn tí wọ́n yanjú tán yóò fáwa náà nísìnyí àwọn ànàṣẹ́lẹ̀ a máa jẹ wọn ọmọ nírọ̀rùn báwọn tó bí wa náà láti ṣe wàhálà lérí wa tọ́nà wọn sì jẹ́ kí wàhálà wọn gbogbo àwọn òbí náà alójúṣe tọ́pọ̀ tá a ṣe bẹ̀rẹ̀ láti inú ilé ládùúgbò
a máa mójútó wọn irú ọ̀rẹ́ wo náà ń bá rìn Hmm. bàbá sì fi wọn sílé kéwú àṣẹ̀ṣà lè kéwú láà fi wọn sí àwọn òun lè kí ó tá fi wọ́n sí. ọ̀dọ̀ àfáà wo láà fi wọn sí Hmm. torí pé ayé tá a wà nísìnyí gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn Hmm. Ọlọ́run kó bá wa yan ni wọ́n sì wà lọ́nà Àmín àmín. káwọ́ ibi tá a fa àwọn ọmọ sí Hmm. ká sì máa ṣe mọ̀ ká bá rẹ̀ Hmm. gbogbo tó wá jẹ́ hákò àfáà níbi tó wọn ti ń kéwú ká máa fi ra àlùbáríkà fún àwọn ọmọ náà. Gbogbo náà ṣàdúrà fáwọn ọmọ ní gbogbo ìgbà. Ẹ ṣeun bàbá wa jazakumullahu khairan. La'datun yasira ma'awadina. Kí ni ìgbésẹ̀ tọ́dọ̀ lè gbé tóun náà ó fi wò pé ọjọ́ iwájú ni mo fẹ́ tí ó dàbí ti bàbá wa Professor Aláṣọ báwo ni àwọn kí làwọn kíì tó yẹ kó ní. tó ṣe rí òwe Yorùbá wọn ní ẹni tí ó bá ga ẹsẹ̀ rẹ̀ ó ti rìn kí ni ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí Yorùbá lárúbáwá ní man talaba al-ula sahira al-layali ẹni bá ń wá kó wọn ga kò ní gbogbo òórùn sùn bí àṣà wọn ní ẹni tó bá fẹ́ sùn kò ní sùn ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá fẹ́ dèèyàn ńlá láti ọ̀ọ́ni ṣeré láti kékeré ló ti múra ló ti gbìyànjú. ìgbìyànjú àkọ́kọ́ ni wípé kéèyàn kọ́ múra wípé kéèyàn mọ ẹni ọmọ ẹni tó ń ṣe bó ló fi jáde kéèyàn mọ bí ó ti jáde. wọ́n á wò pé kí ni àwọn ẹ̀kọ́ tí àwọn aṣáájú òun tí wọ́n fi lé òun lẹ́nu lápèjúwe ọ̀pọ̀ láti primary ni nẹ́ẹ̀sì wọn tẹ̀lé láti kékèké àwọn tá a wá jẹ́ ọ̀dọ́ tó yẹ pé a ti parí secondary school bóyá a fẹ́ múra láti lọ síwájú ọ̀nà tá a gbà òun náà ni pé kó ń kálukú kó gbìyànjú láti múra síra rẹ̀ kó sì wá ọ̀nà ẹ̀tọ́ láti fi ṣe nǹkan tó bá fẹ́ ṣe nítorí wípé kò sí nǹkan tí a bá mú lọ́nà ọ̀nà tí ọ̀dà Yorùbá wọn ní ilé tá a bá fi tọ́ ọmọ ìyówó ìtumọ̀ ẹ̀ ni wípé ọba rò pé o lè lù yẹn jìbìtì o lè gbé àyàn lójú ó lè ṣe yahoo láti pé kó o dè èèyàn ọ̀gá rẹ̀ jẹ ni tó bá dáa fún ọ lónìí kò ní dáa fún ọ lọ́la kì í ṣe pé kọ́lá ń sọ láti reality ni ọba lọ gbá àyàn lójú lé níjọ́ padà lábọ̀ èyí tí ó dáa jù ni pé kéèyàn ó múra ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó sì sì gbìyànjú bó ṣe lágbára mọ́ bó ṣe lọ́pọlọ mọ́ bó ṣe lágbára mọ́ lọ́nà tí ó tọ́ láti fi ṣe nǹkan pẹ̀lú sùúrù kà á jẹ́ sí pé mo ṣe lónìí ọ̀dọ̀ la mo gbọ́dọ̀ dá báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òde òní wọ́n ń kánjú ìkánjú wọn ni kí wọ́n kálukú mú kúrò lọ́nà ká dúró di tọ́ọ̀nù wa ká sì fara balẹ̀ ká má sáré ju bó ṣe yẹ lọ ká gbìyànjú mo ti sọ ìgbìyànjú wa ká gbìyànjú ẹ ká má leave any stone unturned ìtumọ̀ ẹ̀ ní wípé ká má fi nǹkan kan lẹ̀ ká ṣe tá a ní ṣe gbogbo tó bá yẹ ká ṣe ká gbìyànjú pé náà la ṣe tá a bá wá ṣe àwọn nǹkan wọ̀nyí ká wá ní sùúrù pàtàkì lọ́wọ́ àti ẹjẹ́ mùsùlùmí ká ní sùúrù ká gbà wípé ntọ́lọ́run bá ní ká bá a bá a ní èyí tá a bá Ọlọ́run pé ká bá a ní ṣùgbọ́n a lè mọ ayé tá a bá a lè mọ ayé tá a ní bá tá a bá kọ́kọ́ struggle kásásì gbogbo ẹ̀ papọ̀ torí pé tá à ń pè ń kádàrá nínú Islam kìí jẹ́ pé báyà ọkà jókòó lé wọn náà ti kádàrá fún mi kébì náà jókòó wọn náà ti kádàrá pé ń lówó ọ̀nkà ní tíjọ́ òun sùn lójúmọ́ òun sùn ọjí ó dàbí ẹni tẹ́bi ń pa ni tó wá gbé rice and beans àbí gbé yín àti ẹ̀gúsí kan wá àbí ó sì ti sẹ́nu ibi tó jẹ́ ó bàjẹ́ sí ló pa ẹbí ó sì máa pa òun. ìdíjẹ pé kádàrá àti sábàbí ìyẹn gbọ́dọ̀ struggle ọ̀dọ́ ọgbọ́dọ̀ múra kí wọ́n gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí wípé táwọn ń ṣe lọ́nà tí halali ọ̀nà tọ́tọ́ ọ̀nà tí ò ní pa ọmọ ẹnìkejì wọ́n á lọ pọ́nà tọ́tọ́ ìtumọ̀ ní ọ̀nà tí ò ní pa ọmọ ẹnìkejì lára bí wọ́n bá rí pé o lè fẹ́ dáa fún ọ fẹ́ kó ṣe kíní fún ọ yes you're right but right rẹ pin níbi tí right rẹ ti bẹ̀rẹ̀ gbogbo ohun tó bá lè kó ṣe tó yẹ sí pé ó fi violate ó fi tako ẹ̀tọ́ ọmọ ẹnìkejì àjẹsí pé ó ti ń kọjá àlà ìyún nípa kọ́dọ̀ mú sẹ́mi wípé ọ̀nà tí ń gbà ó tí ń fi tó dáa fún mi láyé òun ni wípé ń gbìyànjú ìnísinmi ń máa gbìyànjú mo ṣe lágbára mọ́ ẹ̀ẹ̀kejì ni wípé ọ̀nà tí wọ́n á gbà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sí pé pẹ̀lú sùúrù ni ìsìnkú pẹ̀lú tipátipá ẹlẹ́ẹ̀kẹta nípa ajẹ́ pé yóò fi àánú ọmọ nìkejì lára ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wípé òun ṣe ẹ̀ẹ̀kejì tó ajẹ́ mùsùlùmí múra sádùá rẹ̀ torí ẹlòmíì lè béèrè àwọn kan máa béèrè pé ọ̀dà pàtẹ́ ní ká máa ṣàdúà nítorí kí ni àdúrà pàtẹ́ pọ́lọ̀ kádàrà gbogbo ẹ̀
Ọlọ́run ni kò wò sàdúrà ni. lẹ́ẹ̀kan yà pẹ̀lú ẹ̀ náà kò sọ lẹ́ẹ̀kan yẹn àwọn kan bẹ́ẹ̀ tó pé Ọlọ́run kájà ara rẹ̀ pé ó rí nítòótọ́ ṣùgbọ́n túrú àdúrà ló fi rí. Allah akbar. ṣẹ́gbọ́n mi yé wa nísìn tí a mọ̀ pé bí àtọ́jú pé èèyàn fẹ́ bímọ nísìn ọgbọ̀dọ̀ fẹ́yàwó tọ́ba fẹ́yàwó ọ̀ lè rí ọmọ bí àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà wá ló ṣe rí àdúrà tá a máa ṣe yẹn òun náà jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí mú yàn dé ibi téèyàn dé nípa àbẹ́yẹn bá ti ń gbìyànjú sí ọ̀dà fún ọjẹ kó mu kọ́ná kó lò kórìíná kó ṣe kinní kan òun wá kinní ohun tó ń wá yẹn ọ̀wá gbà wípé ìtọ́lọ́run bá lóró rẹ̀ kò sì máa sìn lọ́run rẹ̀. Mahdotun Yasira Mawadina. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ òwe àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn ún rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè nípínlẹ̀ Èkó. Ẹ sì máa ní sọ̀rọ̀ wọ̀nyí 0863 548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com. Àwọn ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà wọ́n ẹ lè gba gbogbo alápapọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Èyí tá a sọ láàrin yẹn ni wípé ìyá àti bàbá kọ́kọ́ níṣẹ́ ṣe ná. Fífẹ́ẹ̀lì ọmọ ń gbà míì láti ibi fẹ́ẹ̀lì ìyá àti bàbá ló ti wáyé. Nígbà tí a ti fẹ́ fẹ́yàwó láti wo irú ọmọ tá a bá fẹ́ bí là á máa fẹ́ yàwó. Irú ọmọ tá a fẹ́ bí láfẹ̀ yíyàwó ẹ ṣàlàyé ẹ̀ bàbá wa. Nígbà tó fẹ́ fẹ́ ọmọ bá ìyàwó tó fẹ́ fẹ́ mú gbó ẹ̀mú tí èyí ṣe sì náà kiri ọ̀nà sì náà nìwọ̀n náà fẹ́ gbà fẹ́ irú ọmọ wo ni ó bí. Irú ọmọ tá a bá fẹ́ bí láfẹ̀ yíyàwó o tó ti mú kan bí lónìí yìí alhamdulilayi. Torí ìyá nígbà tá a bá bẹ́ẹ̀ náà ni ìyá yóò ṣiṣẹ́ lára ọkọ iná a sì bẹ̀rẹ̀ sí fẹ́ ra wa kan síra wọn àti fọ́nra wa lórí kí ló bí ọ̀nà kọ́nà tá a bá tá a gbà fẹ́ bí ọmọ yẹn ọ̀nà kọ́nà lọ́mọ yẹn náà gbà lọ́nà kọ́nà tí ò dáa la fi fẹ́ mọ́. Ìyá rẹ̀ wà lọ́nà tó tọ́. Ìyá rẹ̀ wà lọ́nà tó tọ́ ọkọ náà wà lọ́nà tó tọ́ wọ́n kàn sáà ríra wọn ìgbádùn ìṣẹ́jú kan ìṣẹ́jú márùn-ún náà fi fẹ́ra wọn. Subhanallah. Ọmọ tó fẹ́ bí bóun ló sì jẹ́. Náà ló fà tó ta fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó fẹ́ tata ìyá ni wọ́n fẹ́ àti bàbá iná làwọn ẹni jọ̀hún náà máa fi ṣiṣẹ́. Bàbá ìyá ó ṣiṣẹ́ lórí ọmọ tọ́mọ wọn fẹ́ ó ṣiṣẹ́ lórí wọn ó wádìí wọn àmọ́ nísìnyí àti bàbá àti ìyá wọn wádìí mọ́ ọkùnrin sáà lọ mú ìtì ìyá ni bẹ́ẹ̀ ni nǹkan tí ń bà wọ́n lẹ́rù ni pé ọmọ wa ìyá ti rí ta bí dáadáa ọ̀tọ̀ ọmọ tí wọ́n ló bí bò ní oṣù rí òun ni ò sí mọ́ ní gbogbo ẹ̀ fi dàrú mọ́ra wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe wí tí ìyá àti bàbá bá dá ọmọ tí ó jáde náà yóò dá tí ó jáde láàrin wọn tí yàrá bá ti àti kékeré lèyìn tó máa wẹ́lẹ̀ kan tí yóò fi ṣe fọ́tò tí ó máa wò pé mo fẹ́ tẹ̀lé àgbàjá. Bí ìwọ́n wo dẹ̀ pé mo fẹ́ dàbí ẹni báyìí. Láti kékeré ìyẹn ni àlákà ìyẹn ti ń wáyé bí bá fàáyé ń tẹ̀lé ń gbà wọn láti wá sí káàkiri. Èmi náà ti wọ́n pé Ọlọ́run bá ṣe mí bí àfáì. Ìyá mi ń sọ pé tí Ọlọ́run bá ṣe bí àfáì alhamdulilayi. Allahu akbar. Àfáà ti ń kọ́ ké. Nígbà tó yá tí mo tún dẹ́rẹ̀ fún onírọ̀gẹ̀rẹ̀ rẹ̀ mo tún yà sí ọ̀dọ̀ Adam. Rahimahullahu ta'ala. Ilé òun wò pé kó tiẹ̀ kí ọmọ yìí náà kó tún wá àwọn tó ń gbọ́dọ̀ nígbà náà ni àbádéọlá. Àwọn àfáà mi àwọn àfáà owó kan wọn nípa sírí ni wọ́n máa ń béèrè owó kan wọn tó bá ṣe pé gbà náà tó bá ṣe pé
olówó ni wọ́n ti rí àwọn kìnnì kan tó mọ̀ fún wa ṣe léyìí yóò dòwó tọ́wọ́n tó ti pọ̀ láì. tọ́lọ́run bá ní yóò pọ̀. tọ́lọ́run bá tó fẹ́ ní tọ́lọ́run bá ní yóò pọ̀. àmọ́ nǹkan mi làwọn ń wò tó ní wọ́n fẹ́ kó jẹ́ pé àdúrà táwọn sábà ṣe pé ọlọ́run yóò dá fún wa láyé yóò dá fún wa lọ́run. àwọn nǹkan wà yẹn tẹ́ fi ṣe sáàpù yẹn ayé nìkan là ń yà sí ìdájọ́ àwọn tó lówó jù náà ti pọ̀ rí tó ṣe pé ìgbẹ́ sáwọn ọ̀dàwùsọ̀ lówó ni ọ̀bẹ̀rẹ̀ náà lówó ni nígbà tí ó jẹ́ tí ó ṣètò ọlọ́run mọ́ ẹnu ilé ayé yóò kàn lọ àsìkò ìgbà tó wọn fi yọ kó mbẹ ọlọ́run á máa jáwó kúrò lára olówó ńgbà míì tó sì wà láyé ọlọ́run sì máa já èèyàn kúrò lára owó ńgbà míì òun ò ní símọ́ owó máa bẹ. subhanallah ẹ̀mí ó kú òun bẹ́ẹ̀ owó rẹ̀ ó sì máa bẹ. sáàpù ti wà dáadáa tó a ṣe pé ẹ fẹ́ kí n fún yín ní kinní kan ó tọ́ ọ̀rọ̀ ni ẹnìkan wà gbàtà wà ní kí fíìmù kan nǹkan tó ṣẹlẹ̀ ni ó kọ́lé mẹ́jọ. subhanallah. ọwọ́ àfikànlẹ̀ ó sọ̀kan di mọ́sálásí fọlọ́ bí tọ́lọ́ ọ̀hún sì ń lé ó yẹ kó ń fi ilé kan lẹ̀ ọwọ́ àfilẹ̀ fọlọ́ nínú mẹ́jọ ó kù méje ọ̀nà mọ́sálásí ní sì ní ìkẹ́ lọ à ń gbà tọ́yọ ọlọ́run sí bí ṣe ṣe bí àìná wa ń bá wọn ń talé ìwọ̀n ọkọ̀ subhanallah. ó tà kan ní kejì kẹta ká má fà jìnnà ó talé mẹ́jẹ̀ẹ̀jọ. subhanallah ọ̀ṣọ́ ta mọ́sálásí náà gbára ní. ẹnu ń bọ̀ wá ilé mẹ́jọ ó kú mọ́sálásí nílẹ̀. Allah akbar. nǹkan tí sì ń ṣe òkú lára ẹ̀. tọ́lọ́run bá fẹ́ kẹ́yìn ó mọ ṣọ́ọ̀tù èjì ó gbà tó fi kẹ́yìn tọ́lọ́run bá sì fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn ó mọ ṣọ́ọ̀tù èjì ó gbà tó fi kẹ́yìn. subhanallah òní ọlọ́nlá Allah akbar. èyí tọ́lọ́run mọ́ sábà filẹ̀ làwọn tó bá kí tó kẹ́kọ̀ọ́ wàlá ìròyìn báyìí ẹ̀kẹ́ máa dúpẹ́ fọlọ́run. alhamdulilayi alhamdulilayi rabbil alamin. ti ní nǹkan lọ́wọ́ ọlọ́run yóò dá fún wa lọ́rùn. àmín àmín. èyí àwọn ọmọ lọ ṣùgbọ́n pé owó ni ẹyin nìkan àìmọye owó tó ti lọ tẹ́ni tó sì lówó tí ó kú ọwọ́ ajé ń jọkàn lásìkò ọba lọ́ba àwọn mọ́sálásí sàlámù àlékún ìmáàmù bí àtàǹkà ṣùgbọ́n àtàn tọ́ ọlọ́run ti gba nǹkan tó fún mi lọ́wọ́ mi tèmi náà fi fọ́ náà lélẹ̀ yìí èmi náà wá fẹ́ gba ìtumọ̀ fọ́lọ́. subhanallah ó fẹ́ gba tó fọ́lọ́. wọ́n fẹ́ gba gbogbo àti náà ṣe fún yà wọ́n àti tó bá lè ràn ọlọ́run tí ó dá padà fún mi kí oòrùn tó yọ kó dá padà bí ò bá dá padà wọ́n fẹ́ gbà wọ́n sára sí mi wọ́n ṣe wá sí kò gbà ndé lẹ́nu kan ní ká bá sáré fún wọn lè kan wọ́n fi páànù kọ́ mọ́sálásí wọ́n bá lọ sí wọ́n tó rí bẹ́ẹ̀ tó ọba tún lé kọ́ mọ́sálásí ó tún kọ́ sílé tó fẹ́rẹ́ǹtì àwọn èèyàn ti mọ̀ nǹkan tó wà lára mọ́sálásí tó sọ dílé ń rọ̀rẹ́ǹtì. ọlọ́run tún dágbà nígbà bẹ́ẹ̀ mi. nígbà tó yá ó bá ní kò sí kankan òun sọ dílé aṣẹ́wó bá sọ dílé aṣẹ́wó mọ́sálásí tẹ́lẹ̀ ó sọ dílé aṣẹ́wó wọ́n yẹ sẹ́kítírì síbẹ̀ nígbà tó yá wọ́n ní sẹ́kítírì ò dáa òun náà bá da kọ̀wé. ọlọ́run mọ̀ jẹ́ padà sábúrò. ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ó da kọ̀wé nígbà tó da kọ̀wé nígbà tó yá ilé àwọn aṣẹ́wó lọ́kọ̀ọ̀kan káàkiri ó ní mo sanwó ṣé bí ọkùnrin mẹ́ta ni wọ́n mú olé owó méjì ni fún mi nǹkan kan mọ́ra wọn àṣírí ń bọ̀ díẹ̀díẹ̀ nígbà tó yá ọlọ́run gba làákàyè lọ́wọ́ ẹ̀ wọ́n padà láti sínú léwu ni inú léwu wájú léwu ní sùn títí tọ́nà fẹ́ wá mọ́ ẹrú ẹ̀ lọ. Allahu akbar. ẹ rí i pé sọ́kùnrin wà tọ́nà ọmọdé fún yẹn ní ìgbà. from ẹni tó ní owó tó pọ̀ bẹ̀rẹ̀ tó lágànná làwa kò ní ẹ o. àṣìlẹ́nìkan owó ẹ̀ lọ kì í ṣe wọ́n ní ẹni tí mo mọ̀ ní lágége ńgbà yẹn haúsá ni ó ní tírélà tó ń kó bì tó ń lọ tírélà lọ Ghana nǹkan mọ́ra wọn olówó lòun náà ní ìfẹ́ dákọ̀ ẹ̀ nígbà tó yá kìíní ìdè làákàyè lọ́lọ́run fún ọba. subhanallah. owó ò parẹ́ o. owó sì ń pọ̀ sí. tírélà lọ ń bọ̀ àmì tó lówó sílàkà kò sílàkà ìjókòó kọ̀ọ̀tún ẹ̀ mọ́. nǹkan tó wá kò tí ń ṣe káàkiri 1 2 3 bí ṣe máa ka owó tán bá jíṣẹ́ fún un ní wọ́n ń kà káàkiri. nǹkan kan ò sówó àmọ́ nǹkan ṣe o. tí tóbi ọlọ́run àwọn fi dúpẹ́ fọlọ́run pé gbogbo ẹni tó náà fún ní ìwé ìmọ̀ ìwé ìmọ̀ kéwú ọlọ́mọ gbà lára rẹ̀. àmín ní ọ̀pá ń kéwú tó bá fi bá débi pé ọkà tí wọ́n lè tú kọ̀ọ̀kan dúpẹ́ fọlọ́run náà. torí àròwó yẹn ibi tó ti lọ ní pé àwọn òbí ò fojú pé owó ní ká máa wá hàn wá ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn torí ẹ̀ nígbà náà. ọ̀rọ̀ táwọn tó ti kọjá lọ sọ wípé àgbàtà ń kéwù ìyá àdìtòwó mọ̀ ń jẹ́ pòfẹ́sọ̀ ní
ìyá mi ò rò pé pòfẹ́sọ̀ bàbá mi ò mọ̀. o sáfì ẹ̀já àfa. sáà jàfà ni. sàtúkẹ́tì wọ́n sì gbà. kódà tí wọ́n bá ń fẹ́ẹ̀lì ní kí inú wọn máa dùn. lójú wọn tó lù sàmọ́ ẹni. àwọn bàbá wọn gbà ní àwọn afáàsù Ọlọ́run kò bá wọn ká ọ̀rẹ́ ni wọ́n ṣé Ádámù ààrẹ rìn pé àwọn ọmọ sí àfikà pàṣípò fún wọn. torí bọ́ńdà tó bá sọ wọn tó òfin àwọn ọmọ It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello University ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello University láìsí jáàmù mọ́ àbí ìdánwò WAEC àbí NECO rárá. ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀rẹ́ ẹ gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́bàá dẹni láǹfààní láti làbú ní Zaria. fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògo-Olúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Àwa afẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá afẹ́kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.